látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. àkó ojúmọ́ àsìkò dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò àtẹ̀sí ń bá wa bọ̀ lórí ìkànnì Ọ̀sọ́lọ́ TV tó wà lórí ayélujára. àwọn ìwé ìròyìn wa tí ó jáde lónìí náà látúnṣe bẹ́ẹ̀ mú wá sí orí afẹ́fẹ́ fún yín pẹ̀lú ọmọ yín Kásùmù Ìṣọ̀lá lórí ìkànnì náà eléyìí tí ẹ̀ ń wò tẹ̀sí ń bá wa ṣí ẹ̀ tí ẹ̀ ń bá wa pín. ìwé ìròyìn Opinion Period tí Ọmọlátúnjí látún mú gbọ́ láàárọ̀ yìí níbi tó sọ ṣe lálàyé pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin ló ti jẹ́ ìpè ẹni tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin ìyẹn Joseph Jọgbẹ́nu níbi tí wọ́n ti jókòó ìpàdé tí ó sì wà nínú ìtàn títí láyé. ìwé ìròyìn náà sọ pé nílùú Kétu bí àwọn ọ̀dọ́ bá ti lè ṣe agbára láti fi hàn nínú ètò ìdìbò wọ́n ní ohun tí ó ń gbẹ̀yìn ẹ̀ náà rèé o eléyìí tí ó jẹ́ pé ó sì wà pẹ̀lú agbára tí wọ́n ń sà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú EPR nílùú Kétu fún ìjọba ìbílẹ̀. ǹjẹ́ eléyìí náà ó wà nínú ìtàn títí ayé. ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí Louis Vlavonu ti lórí ọ̀fẹ́ o láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ oníbodè tó ti wà nínú ìsinmi àfẹ̀yìntì lórílẹ̀‐èdè yìí. ǹjẹ́ wọ́n ní ó bá wọn jẹ bẹ́ẹ̀ ló bá wọn mu wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ láàrin ara wọn. nílùú Avọ̀gbọ̀nà ní ìwé ìròyìn Opinion Period tún lọ o wọ́n ní wọ́n rí mọ́tò kan nínú igbó kìjikìji. àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tí wọ́n sì tẹ̀síwájú nínú iṣẹ́ ìṣe ọ̀hún láti mọ àwọn tí ó fa eléyìí. ǹjẹ́ nínú eléyìí láti mọ̀ wípé mọ́tò ọ̀hún jíjí ni àbí àìjí. ẹnìkan rèé o tó ti ń káwọ́ pọ̀nyìn ní inú ilé ẹjọ́ Create látàrí pé ó pera ẹ̀ ní òṣìṣẹ́ ilé iṣẹ́ kan tí wọ́n porúkọ ẹ̀ ní SGDS ní tó sì ń jí nǹkan èlò wọn ta. ǹjẹ́ wọ́n ní ó ti ń ṣe àlàyé nítorí lọ́bẹ̀ kó tó wà lọ́wọ́ lákòókò tá a wà yìí. ìwé ìròyìn èyí tí a pè ní Regional News tí ó jáde láàárọ̀ òní òun náà kọ ọ̀rọ̀ tirẹ̀ náà níbi tó òun náà ti lọ sílùú Kétu tó ṣe àlàyé nípa àwọn àjọ ilẹ̀ òkèèrè kan ni wọ́n ti dúró lórí àgbékalẹ̀ projet wọn kan èyí tí wọ́n gbé kalẹ̀. wọ́n ní ó kéré pin ẹgbẹ̀rún kan eléyìí tí ń ṣe mil àwọn tí wọ́n jẹ́ acte de naissance yẹn ìwé ọjọ́ bí ni wọ́n lórí ọ̀fẹ́ láti ṣe pẹ̀lú àwọn ìwé tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ èyí tí iléeṣẹ́ alága ní ẹ̀ka tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ ìwé ọjọ́ bí àtàwọn ìwé tí ó jẹ́ ìwé ìdánimọ̀ ni ó ti di tí wọ́n ṣe ní àwọn agbègbè wọ̀nyí. àwọn àjọ náà wá dúpẹ́ púpọ̀ o ìyẹn àwọn àjọ tí wọ́n pe orúkọ àjọ yìí ní projet tí wọ́n pè ní PME FPL ti ìjọba ìbílẹ̀ ti ìlú Kétu ni ó ṣe àṣeyọrí eléyìí tí ó wà bẹ́ẹ̀. arákùnrin Bẹ̀tẹ̀ Ìbàdàn tí a sọ wípé wọ́n ti fún lókun kún okun ẹ̀ ẹni tí ó jẹ́ pé ìyàwó rẹ̀ ṣe aláìsí nínú ìkọlù tí wọ́n ṣe sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyàn rẹ̀ Baptiste Talon láti gba ìjọba ní ọwọ́ rẹ̀. ìyá arákùnrin ọ̀hún ni wọ́n ti gbé sí ipò tí ó ga báyìí o pé kí ó máa tẹ̀síwájú ní bó ti tọ́ àti bí ó ti yẹ. ìwé ìròyìn Regional News ni ó kọ nípa ẹ̀ láàárọ̀ òní o. ẹ̀yà lọ pọ̀tàrà sí inú ìwé ìròyìn eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní ìlú material tó jáde láàárọ̀ yìí òun náà ṣàlàyé sójú ìwé ìròyìn ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé bí ó ṣe sọ di mímọ̀ pé arákùnrin Tìání náà ló ti ń pe gbólóhùn fún orílẹ̀-èdè Benin báyìí o ìyẹn ààrẹ orílẹ̀-èdè Niger. gbólóhùn náà ló ń pè ní pé kí orílẹ̀-èdè Benin kí ó dáàbò bo àwọn ogun orílẹ̀-èdè àti àyíká òun gẹ́gẹ́ bí ó ti tọ́. bí àbàdí gbàgbé tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè Benin ní ààrẹ Tìání mú gẹ́gẹ́ bí ọ̀tá èyí tí ó ń gbẹ̀yìn kùlé tí ó ń da orílẹ̀-èdè rẹ̀ láàmú tẹ́lẹ̀ rí. ìròyìn material ló kọ láàárọ̀ òní o. ẹnìkan tó súnmọ́ olórí orílẹ̀-èdè yìí tipẹ́tipẹ́ ni ó ti ṣe aláìsí. arákùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Maurice Àìwànú tí ó súnmọ́ ààrẹ Patrice Talon ni ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ǹjẹ́ ẹnìkan kò tí ì lè ṣàlàyé pé báyìí nìkan kan àti pé bí ó ṣe lọ ní inú ìwé ìròyìn náà láàárọ̀ òní. ẹja lọ tààràtà sínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní lé Telegram báwo ló ṣe telegram ẹ̀ láàárọ̀ yìí ó sọ di mímọ̀ lójú ìwé ìròyìn ẹ̀ ní gàdàgbàgàdàgbà pé ẹni tí ń ṣe awakọ̀ kan rèé o tí ó jẹ́ awakọ̀ tasí wọ́n ní ó ti rí ẹ̀wọ̀n he o kí ló fa sábàbí ẹ̀wọ̀n tí ó rí he ọ̀hún kò yé mi o ní ojú ìwé ìròyìn náà ló wà wípé ẹ̀wọ̀n ọdún méjì ni wọ́n ní yóò fi gbára ní ṣísẹ̀ntẹ̀lé tí ó lè sí lo sáà rẹ̀ lẹ́wọ̀n ní rọrùn. bákan náà ni ìwé ìròyìn tí ó gbórúkọ ẹ̀ ní ìwé ìròyìn Telegram yìí kẹ́rà tó kọ́ ó ní ìpàdé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin lónìí ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà ni wọ́n gbé ṣe o láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ìṣe wọn. bákan náà ni ìwé ìròyìn ọ̀hún ó ṣe payá ọ̀rọ̀ yìí lójú ewé ìwé ìròyìn ẹ̀. èyí ló kí ìròyìn náà tí ó ti ń dé sí ojú ìwòran yín láti ojúléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV tó wà lórí ayélujára. ọ̀pẹ́ rábàndẹ̀ lọ́wọ́ ẹni tí ó jẹ́ àmójú ẹ̀rọ ìyẹn Abudu Ọ̀làníjà nígbà tí Ìṣọ̀lá Samad ó bá wa gbé kámẹ́rà fún tàsíkò tá a wà yìí. Kásùmù Ìṣọ̀lá ni atọ́kùn ètò títí àkókò ìgbà míì tá a fi máa pàdé. ayọ̀ ni mo tọrọ fún yín, ìdùnnú ni mo tọrọ fún yín. ẹ ṣeun bí ẹ ṣe ń gbádùn wa. ẹ má ṣe burúkú
olúbí àlọ́bálọ́ ààbò ń bọ̀ ire o. Ọ̀sánlọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.